ẹ pẹ̀lẹ́ Evangelist. ẹ pẹ̀lẹ́ Evangelist. ẹ mà pẹ̀lẹ́ ẹ mà pẹ̀lẹ́ a dára fún yín Ọlọ́run kó dáwọ́ lé yín ṣé ò sí. Kò sí ọkàn mo mọ̀ pé ẹ lè mojú ìmọ̀. mi ò tiẹ̀ mọ̀ yín mo kàn wẹ́kọ̀ mi gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run ni ẹ pẹ̀lẹ́. Orúkọ mi ni Pastor Isaac mo ṣe gbaṣẹ́ ìránṣẹ́. ẹ ṣe bẹ̀rẹ̀ ni bẹ́ẹ̀ ni sà. ọkọ mi iṣẹ́ ìránṣẹ́ yẹn bẹ́ẹ̀ ni sà. But ẹ ṣe program kan ní last week ní bẹ́ẹ̀ ṣe program yẹn lọ́wọ́ ẹ sọ àwọn àsọtẹ́lẹ̀ kan síta. bẹ́ẹ̀ ni sà. ẹ láwọn wòlíì kan wà níbí báyìí àwọn ọ̀rẹ́ṣẹ́ Ọlọ́run kan wà níbí báyìí wípé wọ́n ní láti ṣe ohun kékeré kan láti ikọ̀ yẹn dàbí ìrùwọ̀ bí kéèyàn succeed forget but any can succeed like 20,000 naira and drop account number yín but I mistakenly transfer 2 million to your account. Yes sir, 2 million not 200,000 2 million naira. So mo ti wá wò pé báwo mo ṣe lè rí ní pé ká tiẹ̀ ẹ get nígbà tí mo dé church yín wọ́n wá dàrẹ́ ti lé yín fún mi. ṣíbí a dára fún yín Ọlọ́run kó dáwọ́ lé yín tí mo bá gbọ́ yín dáadáa. ẹ nígbà tí mo sọ àsọtẹ́lẹ̀ jáde wípé àwọn ìránṣẹ́ kan wà níbí tó ń jẹ́ ìránṣẹ́ Ọlọ́run kan ṣe é bẹ̀rẹ̀ bí àwa báyìí. ìtìyín báyìí tí wọ́n dẹ̀ fẹ́ dìde wípé kẹ́ so èso sínú ayé tiwa kẹ́yìn lè dìde. mo pe account number lóòótọ́ ẹ̀yin wá sẹ́ndì 2 million 20,000 lẹ́fẹ́ sẹ́ndì ẹ̀fẹ́ sẹ́ndì 20,000 ẹ̀ wá sẹ́ndì 2 million tí mo bá wá gbọ́ yín dáadáa délẹ̀délẹ̀ wíwá yín síbí lẹ́nìí ẹ fẹ́ gba balance àbí. yes 1 point. kí n yẹ kò tí ẹ ní sùúrù kò ní dẹ má sọ kémi yọ 20,000 kí n wá sẹ́ndì 2 million padà sí yín àdàrà fún yín Ọlọ́run kò dáwọ́ lé yín. ṣé ní sábàáníkà wọnú ìwé Ábákúkù ó sọ̀rọ̀ tó lágbára gan nípa ọ̀rọ̀ owó. ṣé kìí ṣe. ẹ má ti ṣe a ò ní kà torí àkókò. Tábákù ní Ábákúkù tábọ́ sí Lẹ́fítíkù òun náà sọ̀rọ̀ tó lágbára gan lórí ọ̀rọ̀ owó a ò ní kà á o. ká tún má kà yẹn. ẹ má kà rárá torí àkókò. ẹ rí pé kùkù ló parí méjèèjì. mo fẹ́ fún yín ní àpẹẹrẹ kan. ṣé ẹ ti gbọ́ sítórì ọ̀lẹ̀lẹ̀ àti ẹ̀kọ́ rí àti ẹ̀kọ́ ti gbọ́ sítórì mi bí ẹ ti gbọ́ nǹkan tó jọ ọ̀lẹ̀lẹ̀ àti ẹ̀kọ́ ẹ gbọ́ sítórì ọ̀lẹ̀lẹ̀ tó wọnú ẹ̀kọ́ rí ẹ gbọ́ rárá tí ẹ bá ti ẹ̀gbọ́n yẹn rí nínú kọ́ńtì wa tá a wà yìí nínú ìlú wa tá a wà yìí ẹ má dárúkọ ẹ nínú ìlú tá a wà yìí tí ẹ ti rí kí nǹkan kan lọ sókè kó tó padà wá lè rí bóyá kọ́ni láti dìrí kàwó ẹ lọ sókè kó tó wá padà wá sílẹ̀ ẹ ti rí àdàrà fún yín torí náà ń kọ́ síbọ̀ ẹ ò lè rí gbà níbi tẹ́lẹ̀ bá dáwó padà fún yín nígbà tí mo yẹpẹrẹ orí ọ̀fẹ́ Ọlọ́run ni Ọlọ́run fún wa ló wà wá ń dá padà. Evangelist, please don't do like that. According to your status in this community, ṣẹlọ ẹ má ṣe ẹdùn náà tí mo bá fún yín ní ìfàyà òyà kọ yín status ta ló ní status wèrè. yes sir èèyàn ńlá ni yín. ta lèèyàn ńlá kí ẹ má tẹ̀ra yín ta lèèyàn ńlá níwájú owó ẹ̀ 2 million ẹ̀ léèyàn ńlá kí n da sórí yín pé 2 million naira kì í ṣe nǹkan tó yí sí. èèyàn ńlá níwájú 2 million ni mo ṣe 20,000 mo fẹ́ ṣe. kí n má tàn yín èèyàn yẹn pẹrẹ ní yín mo ò ní level rárá 2 million ẹ bọ́ ta mi mọ̀ pé tẹ́wá ní ìbá ti lé yín padà ẹ gbà bí ẹjọ́ tó máa lò yín o. owó yẹn lóò ni mo gbà sà mo bẹ̀ yín sàrọ̀ Ọlọ́run bá yín san tí ẹ fẹ́ gbọ́ Ọlọ́run kan wà pè mí ibi tá a ti ṣe mistake ẹ wo jọ́ta rè ṣé ẹ rí Ọlọ́run ò pè mí rárá tó bá jẹ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run gidi ni. but ẹ preach ìjọ ẹ̀ tẹ́ ní àwọn oríṣi ńlẹ̀ ọ̀nà àti jẹni tó bá jẹ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run gidi. èmi náà bẹ̀ yín ẹjọ́. àní tó bá jẹ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run gidi tọ́lọ́run pè wọ́n á sẹ́ndì ẹ̀ padà ṣùgbọ́n orú àwa yìí àwa fẹ́ẹ̀kì làwa o ẹ bọ́ ta kíá ẹ bọ́ ta mo láwọn bọ́ọ̀sì níbí o tó máa lu tìyín ta ẹ bọ́ ta kíá àbí wèrè ní mo yá lò mo ní kẹ́ násì ṣe kìstẹ́n di 2 million kí n wá dá padà wọ́n sọ fún ẹ pé Ọlọ́run ń pè mí èmi tí mo wá bí mo ṣe fẹ́ rí nǹkan jẹ jí bùtà. ẹ pẹ̀lẹ́ gbogbo ènìyàn adára fún yín Ọlọ́run kó dáwọ́ lé yín ẹ rí mo fẹ́ gbà yín níyànjú mo fẹ́ rọ̀ yín mo fẹ́ bẹ̀ yín ẹ lọ subscribe sí Mstarcomedytv ẹ máa rí n tó fọ́ọ̀nì lọ́pọ̀lọpọ̀ tẹ máa wò níbẹ̀ mo tẹ́ bá kọ̀ tẹ́ ò ṣe bẹ́ẹ̀ fúnra mi ni máa jó dátà yín tán.